ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe olórí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ológun láàrin ọdún 1976 sọ́dún 1979 tó sì tún ṣe ààrẹ alágbádá láàrin ọdún 1999 sí ọdún 2007. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọkùnrin tó lówó jù lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ Alhaji Aliko Dangote, tí ó sì jẹ́ kó di mímọ̀ wípé ilé ìfọpo tó wà lórílẹ̀-èdè Nàìjíríà tó lóyìnbó ń pè ní rìfáínírì yan àwọn ilé ìfọpo bíi 4 ó ní kò sí ètí ó lè ṣiṣẹ́ mọ́ láéláé nítorí pé gbogbo àṣírí ìdí tí ò fi ṣiṣẹ́ nínú ohun tí mọ̀ láti àsìkò ìgbà tí òun ti wà ní ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí Ọbásanjọ́ tó bá iléeṣẹ́ New Central Television tó bá wọn sọ inú ti sọ̀rọ̀ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ẹ̀, ó jẹ́ kó di mọ̀ wípé ètò ààbò tó dàrú mọ́ Tinubu lọ́wọ́ lásìkò yìí ó ní ó kọ ìyàn lóminú ó sì ń bá ọ̀pọ̀ èèyàn nínú jẹ́. Bẹ́ẹ̀ ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá sọ̀rọ̀ tí àwọn kan sọ pé ọ̀rọ̀ náà mú ìfura dání pé ìjọba tí ò bá ti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú ó nílò ìjọba bẹ́ẹ̀ kì í ṣe ìjọba mọ́ fìdí ẹ lásán tí ò yẹ káwọn èèyàn kan máa kàkún ni. Tó sì jẹ́ pé lẹ́yìn eléyìí ni wọ́n tó bí Ọbásanjọ́ léèrè pé wọ́n ń fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu ipò fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà bíi ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Wọ́n ní gbogbo eré bí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó lè dá Tinubu láàmú bí wọ́n ṣe ní wọlé tí wọ́n ní jáwé olúborí òun ni Tinubu ń wà, tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú náà ló ti fẹ́ pa, tó jẹ́ pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni wọ́n ń bára wọn fà èyí tí ò ní jẹ́ kán ráyè kí wọ́n kojú Tinubu. Bẹ́ẹ̀ l'Ọbásanjọ́ fèsì pé òun ò ní sọ̀rọ̀ ju kóun tẹ̀lé ọ̀rọ̀ tí Tinubu sọ ipò òun ò ní fààyè gbà kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò má gbèrí kó wá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC òun nìkan ẹni yóò wà níta. ìyẹn pé òun gba ọ̀rọ̀ Tinubu gbọ́ òun yóò sì máa wò bóyá yóò ṣe nǹkan tó yàtọ̀ sí ìlérí tó ṣe. Bákan náà ló wá tú àṣírí nípa Dangote. Ó jẹ́ kó di mọ̀ pé lásìkò ìgbà tí òun wà nípò ààrẹ ní Dangote nínú kó $500 mílíọ̀nù ìyẹn $750 million wá nígbà òun fẹ́ ra ilé ìfọpo Nàìjíríà 2. ó ní tayọ̀tayọ̀ ló ń fi ta ilé ìfọpo náà fún Dangote nítorí òun mọ̀ pé ò lè ṣiṣẹ́ mọ́, ṣùgbọ́n ní nígbà tí olóògbé Umar Musa Yar'Adua tó gba iṣẹ́ lọ́wọ́ òun níṣẹ́ ni ò ta fún Dangote mọ́. ó nígbà tó ń lọ bá pé kí ló dé lọ́bẹ̀ tó fi garu ọwọ́ èèyàn pé òun mọ̀ pé rìfáínírì yẹn ni àwọn ilé ìfọpo lè ṣiṣẹ́ mọ́. Yar'Adua náà dáhùn pé òun náà mọ̀ pé ò lè ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn alágbára kan ló ń dòun láàmú pé kí òun má ṣe dá ilé ìfọpo náà kí òun má ṣe tà fún Dangote. Tó sì ní Ọbásanjọ́ sì jẹ́ kó di mọ̀ pé àwọn nǹkan 4 tí ò lè jẹ́ káwọn ilé ìfọpo náà ṣiṣẹ́ òun ni wípé kò bá ìgbà mọ́, ó tún kéré sí iye epo tó lè ṣe, bẹ́ẹ̀ ni jẹgúdújẹrá ó wà lórí ẹ̀ gidigidi tó ní àwọn nǹkan wọ̀nyí ìyẹn ò lè jẹ́ kí ilé ìfọpo náà kó ṣiṣẹ́ mọ́.